kí gbogbo àwọn ọmọ Ọlọ́run àti gbogbo àwọn ènìyàn pátápátá ní orílẹ̀-èdè yìí àti káàkiri gbogbo pé a kú ìsinmi ti ọjọ́ ti òní. Bákan náà ni a tún kí ara wa wípé a kú àmójúbà àkókò lẹ́ǹtì ti ọdún 2024. Bí Olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ti ọdún tó ń bọ̀, a ó jọ ṣe ní orúkọ Jésù Kristi. Èyí ni ìwàásù tí Diocese ti ilẹ̀ Ifẹ̀ ṣe ètò rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run aláàánú jùlọ, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ àti àánú tá a rí gbà láti pẹ̀lú àwọn alààyè lọ́jọ́ ti òní. Àwa ń gbàdúrà pé kí ẹ fún wa ní agbára ẹ̀mí mímọ́ kí a lè dúró ṣinṣin láìka ìdánwò sí ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Kókó ìwàásù wa fún ti ọjọ́ ti òní mo pè ní dídúró ṣinṣin láìka ìdánwò sí. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a gbé yẹ̀wò ló wà nínú ìrètí tí a tọwọ́ Mátíù kọ sílẹ̀ ní orí 4 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2. Nígbà náà lè adarí Jésù sí ijù láti ọwọ́ ẹ̀mí láti dán an wò lọ́wọ́ èṣù. Nígbà tó ti gba àwẹ̀ ní 40 ọ̀sán àti 40 òru, lẹ́yìn náà ni ebi ń pa á. Ìhìnrere tí a ti ọwọ́ Mátíù kọ sílẹ̀ ní orí 4 yìí ẹsẹ̀ 1 sí 11 jẹ́ àkọsílẹ̀ ìdánwò tí Jésù Kristi Olúwa wa là kọjá láti ọwọ́ èṣù lẹ́yìn tí a ti darí Jésù sí ijù láti ọwọ́ ẹ̀mí mímọ́. Àkọsílẹ̀ nínú ìwé mímọ́ sọ pé Jésù gba àwẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru, èyí tí ṣe 40 ọjọ́. Lẹ́yìn náà ni olùdánwò rẹ̀ dé, tí ṣe Sátánì, nítorí pé ó mọ̀ pé ebi yóò ti máa pa Jésù Kristi bí ìwé mímọ́ ṣe ṣe àkọsílẹ̀ rẹ̀, àti wípé nípa ti ara Jésù gbọ́dọ̀ ti máa kọjú àwọn àìní kan nínú èyí tí ọkàn rẹ̀ ń fẹ́, àwọn bíi oúnjẹ, ìgbádùn, afẹ́ ayé, òkìkí àti ìgbéraga pẹ̀lú ọrọ̀. Àwọn nǹkan wọ̀nyí ní èròjà tí Èṣù lò láti fi dán Jésù Olúwa wa wò, nítorí pé gbogbo rẹ̀ jẹ́ ọ̀nà láti tan Jésù kúrò ní ọ̀nà ìgbọràn pípé sí ìfẹ́ Ọlọ́run. Tí a bá wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, a ó rí kà nínú wọn ní kedere. Tí a bá wo ẹsẹ̀ 3 ìwé Mátíù orí 4 yẹn, ẹsẹ̀ 5, bákan náà ẹsẹ̀ 6, ẹsẹ̀ 8 àti ẹsẹ̀ 9. Ṣùgbọ́n Jésù dúró ṣinṣin láìka ìdánwò náà sí. Jésù borí ìdánwò èṣù láti fi àpẹẹrẹ lélẹ̀ fún àwa náà gẹ́gẹ́ bí alátọ̀lẹ́yìn rẹ̀ tí a ń tọ̀ lẹ́yìn lójoojúmọ́, kí àwa náà lè borí ìdánwò wa nípa agbára ti Ọlọ́run. Lẹ́yìn ìṣẹ́gun Jésù Kristi, èṣù fi Jésù sílẹ̀ lọ, àwọn áńgẹ́lì Ọlọ́run sì ń ṣe ìránṣẹ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò rí fún gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi tí a bá lè dúró ṣinṣin láìka ìdánwò tí à ń dojúkọ láìka sí. Yẹn ni láti jẹ́ kó nípa tàbí ní nǹkan kan nínú ayé wa tí a jẹ́ kó mú ìrẹ̀wẹ̀sì wá sínú ayé wa, tí a gbà fún Ọlọ́run pé bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀, gẹ́gẹ́ bí ìwé orin Dáfídì orin 30 ẹsẹ̀ 5 sí ṣàkọsílẹ̀ rẹ̀. Nítorí náà, ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí, èmi ò mọ irú ìdánwò tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí, tàbí ẹni náà tó dúró bí olùdánwò
nínú ayé rẹ. O ò nílò àti rárùn rárá àti rárá. Ohun tó o ní láti ṣe o ní kó o dúró ṣinṣin láìka ìdánwò tó ń là kọjá yẹn sí. Bákan náà o nílò ìfọ̀kànrán nínú ìdánwò náà. Ìyẹn ni pé ìfarabalẹ̀, ìpamọ́ra nínú ìdánwò náà, nítorí nígbà tí o bá yege wàá gbadé ìyè. Ìyẹn nìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 12 kọ sílẹ̀ fún wa. Máa rántí Jóòbù arákùnrin wa nínú Olúwa. Bí ìdánwò rẹ ti pọ̀ tó, ó dúró ṣinṣin láìka ìdánwò tó ń là kọjá sí. Kò jẹ́ kí ìdánwò náà kó borí ọkàn rẹ̀. Ó gbàgbọ́ wípé ọjọ́ kan ló dé, ọjọ́ kan ló sì máa lọ. Ìwé mímọ́ ní Olúwa á bùkún ìgbẹ̀yìn rẹ̀ ju ìgbà ìṣáájú lọ. Tí a bá wo ìwé Jóòbù orí 42 ẹsẹ̀ 12. Ní àkótán ará, nínú ìdánwò kọ̀ọ̀kan, Jésù Kristi fi ara rẹ̀ fún àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run dípò ìfẹ́ Sátánì. Jésù sì borí. Kò jẹ́ kí ẹran ara kò jẹ́ kó lòun, bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ẹran ara àti ẹ̀mí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tẹrí ẹran ara, ó tẹ̀ba. Nítorí náà àwa náà ẹ jẹ́ ká fi ara wa fún àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ju àṣẹ ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa lọ, èyí tí ṣe ẹ̀ṣẹ̀. A sì gbọ́dọ̀ máa rántí pé láìsí ẹ̀mí mímọ́ àti lílo ọ̀rọ̀ Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ, àwa ọmọlẹ́yìn Kristi a ò ní lè borí ìdánwò. Nítorí náà ìjì líle tó ń jà ní orílẹ̀-èdè wa lónìí ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, ó fẹ́rẹ̀ kọjá lọ náà. Kí a má sọ̀rètí nù. Bó pẹ́ títí á di àfìsẹ́yìn, èyí tá a máa gbàgbé rẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ kí a di Jésù mú, kí a sì gbẹ́kẹ̀lé. Yóò sì gbà wá, bẹ́ẹ̀ ni ojú kì yóò tì wá. Ní ìkẹyìn a ó sì kọrin ọpẹ́ sí ọba àwọn ọba. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, wa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, ràn wá lọ́wọ́ kí a lè yí padà sí ọ̀dọ̀ rẹ, pàápàá jùlọ ní àkókò ìrònúkúwàdà yìí. Kí ẹ sì fi àánú ńlá yín dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí bí a ti ń la ìpọ́njú àti ìṣòro kọjá, nítorí ti Jésù Kristi Olúwa wa. Àmín.